Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ tí ó kọjá a rí ìgbà tá a máa sọ pé nọ́mbà wà ní index form a rí bákan náà bá a ṣe lè máa kọ nọ́mbà nílọ́po àwọn prime factor wọn ní index form. Nínú fẹ́ràn eléyìí tí ẹ̀ ń wò yìí a máa ṣàlàyé àwọn ọlọ́kan-ò-jọ̀kan òfin eléyìí tí ọ̀rọ̀ mọ́ indices. Ẹ mú gègé yín kẹ́ máa bá mi ká lọ. Nígbà tá a ti wá mọ̀ ipe 8 raised power 2 mi ó jẹ́ 8 times 8 bó wá ní tó bá jẹ́ pé negative ńkọ́ ẹ dẹ̀ mọ́ gbàgbé pé ìpadàbọ̀ àbíjá product ìpadàbọ̀ àbíjá multiplication òun ni division a já sí pé nígbà tó mú wa tá à ń lè multiply tó bá jẹ́ pa ní positive lókè a já sí pé kí ni o division ni tá bá ní negative ń bẹ mo rò bó ti yọ bá wọn máa padà ṣàlàyé bó ṣe jẹ́ ń bẹ o tó ti yé a já sí pé lẹ́yìn kí ni wọ́n mọ̀ fún wa o yóò mọ̀ fún wa ní kí ni o 1/8 times 1/8 ẹ mọ̀ pé a ti mọ̀ pé ìpadàbọ̀ àbíjá ni ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣe kí ni o tá a ṣe àwọn precedence rule mo sọ fún wa pé ká 5 divided by 3/2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ òfin ni pé tí bá fẹ́ sọ kí ni o division di multiplication nígbà ó jẹ́ pàjọṣe tó yanrantí ń bẹ láàrin division àti multiplication so ti yé báwọn òun náà ni pé tá a bá fẹ́ sọ division di multiplication a máa wá reciprocal fraction tó tẹ̀lé ló jẹ́ 2/3 àjọṣe lẹ́yìn náà a ti mọ̀ pé product bet negative kan ti kún èyí ó mọ̀ sí lẹ́yìn náà di kí ni o òfà àjọṣe pé ẹ mọ̀ orí ní tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé tí ẹ bá rí multiplication tó bá wà lágbègbè òkè ní tí division mọ̀ túmọ̀ sí ni pé ìsàlẹ̀ tí division bá wà lókè ní tí multiplication mọ̀ túmọ̀ sí ni pé ìsàlẹ̀ lòun ó wà so tí ẹ là fi ní kí ni o 1 times 8 so tí ẹ bá yóò máa fún wa ní kí ni 1 divided by 8 square bá ní 1 times 1 1 8 times 8 yóò fún wa ní 8 square ṣe ṣàkíyèsí rẹ̀ ajá sí pé nísìnyí tí bá ní 5 raised power 3 5 times 5 times 5 ni o 5 raised to power minus 3 ńkọ́ láì tí dára mi láàmú òun náà ní pé kí ni o 1/5 raised power 3 yóò máa jẹ́ kí ni o 1/5 times 5 times 5 ẹ dákun ṣàgbá àlàyé yẹn yẹ ẹ já kọ́kọ́ mú òfin kan yọ ń bíbá yọ òfin aláwọ̀ kan tí màá mú yọ ń bíbá yọ náà ni pé bó wà ní tí bá ní a raised power minus 1 ńkọ́ inú ìṣirò a máa kó àwọn nọ́mbà lákòótán láàfin mọ yọ òfin tófin kan bá jáde òun ni pé kí ni a ti kó àwọn nọ́mbà a ti generalize lákòótán a ti kó àwọn nọ́mbà lákòótán láfi mófin yẹn yọ mo ti mọ̀ 8 raised power minus 2 ó fún mi ní pé kí ni o 1/8 square pẹ̀lú àlàyé tí mo ṣe ìtumọ̀ raised power minus yìí náà ni pé kí ni o tá bá ti ní raised power minus 2 yẹn òun ni pé minus yẹn tó bá fẹ́ gbé kó mẹ́ mọ́ rí pé a máa sọ pé 1/. àwọn wa kọ nọ́mbà òun láì jẹ́ pa kọ negative sí ajá sí pé raised power minus 1 tá bá kó lákòótán kí ni ó máa jẹ́ 1/a mo rò bó ti yé mi báwọn yóò máa jẹ́ 1/a ọ̀yà bó wà ní tí n bá ní pẹ̀lú òfin yìí tí n bá ní 8 raised power minus 18 kọ́ yóò máa jẹ́ kí ni o minus yóò máa sọ di pé 1/8 raised power 18 ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ nǹkan yẹn yìí o ẹ jẹ́ wá mú fi nǹkan yọ ń bíbá yìí náà a máa ń pòfin ní tákìtì lọ ẹ rí i pé jambu ni a gbọ́dọ̀ mọ wá gbogbo àwọn ọ̀nà tó yẹ pé kí nìyẹn yóò fi mọ yá kí ni tákìtì lọ òun náà ni pé ká pé instead a yìí fraction ló wà ń bẹ nǹkan ká pé mo ní a/b raised power minus 1 kí ni ó mọ di adẹ tí mọ̀ ipe òun náà ni ó mọ jẹ́ kí ni o mo ní tá bá ti rí minus ní index wà ká pé 1/a/b raised power 1 pé 1/, ká wá yọ minus yẹn kúrò ń bẹ mo rò bó ti ń bá yóò máa fún wa ní 1/, ẹ mọ̀ pé òfin náà ni pé divided by a/b mo dẹ̀ ṣàlàyé fún wa ipe tó bá yẹ pé a bá fẹ́ ṣe kí ni o tá bá fẹ́ change division multiplication ajá sí pé lè mọ̀ jẹ́ 1 times b/a yóò mọ̀ fún wa ní b/a kí lẹ ṣàkíyèsí a/b raised power minus 1/b/a ajá sí pé tá a bá fẹ́ dára lá mo lè kọ b/a náà pé raised power 1 òun náà ni pé tí n bá ní fraction tí mo á ní negative index kí mo dára mi láàmú ìtumọ̀ rẹ̀ nílẹ̀ ni pé kí n tàkìtì àwọn fraction yẹn so ajá sí pé nísìnyí tí n bá ní s/y s raised power minus 3 láì dára mi láàmú yóò mọ̀ fún mi ní kí ni o y/3 y/s raised power 3 a fi minus yìí a fi tàkìtì rẹ̀ ẹ dákun so ìjọ ọkọ wá sọ́kàn yìí ni pé tẹ́ bá ti rí ṣe kí ni o tẹ́ bá ti rí negative yẹn òfin tẹ́ mọ̀ lòun ni pé tàkìtì lọ ẹ tàkìtì rẹ̀ ọ̀yà tẹ́lẹ̀ bá ti yẹ wá kí lélẹ́yọ̀ wá jẹ́ o as
over 5 raised power minus 10 ó yá kí ni ó kọ jẹ́ pẹ̀lú àlàyé 5 over a over s torí pé ó ní negative index a fi tàkìtì fraction wa numerator ọmọ lọ denominator ọmọ lọ numerator ajá sí pé ọmọ jẹ́ raised power 10 jẹ́ tílẹ̀ yẹn bá yé wa tá dẹ̀ ti gbọ́ òfin alákọ̀ọ́kọ́ yẹn yé nínú àwọn òfin mìíràn tí mo fẹ́ ṣàlàyé òun náà ni kí ni o power 0 àti power 1 power 0 àti power 1 kí ni power 0 kí ni power 1 ìtumọ̀ power 0 àti power 1 náà ni pé kí ni o tó bá jẹ́ pé index mi 0 ló wà ń bẹ̀ tàbí index mi 1 ló wà ń bẹ̀ lákọ̀ọ́kọ́ náà ẹja kọ́ mú power 1 kò lè rárá ẹ rí pé wọn ò tiẹ̀ lé àti mọ̀ òun náà ni pé tí n bá ní 5 raised to power 1 pẹ̀lú àlàyé tí mo ṣe òun náà ni pé kí ni o 5 ọmọ multiply ara rẹ̀ lẹ́ẹ̀kan tí 5 bá multiply ara rẹ̀ lẹ́ẹ̀kan kí ni ọmọ jẹ́ 5 náà nìyẹn pé 10 raised to power 1 pé 10 ọmọ multiply ara rẹ̀ lẹ́ẹ̀kan tí 10 bá multiply ara rẹ̀ náà lẹ́ẹ̀kan 10 raised to power 1 náà nìyẹn ajá sí pé tẹ́ bá ní exponent kan tí exponent yẹn bá jẹ́ 1 ẹ mọ́ dára yín láàmú yóò mọ̀ fún yín ní answer yẹn padà so tá bá tún gbálà yẹn yé òun náà ni pé kí ni a raised to power 1 a lòun náà mọ̀ jẹ́ Ayọ̀mídé raised to power 1 Ayọ̀mídé ni ó mọ̀ jẹ́ so ti bá 1 million raised to power 1 1 million ni ó mọ̀ jẹ́ òfin power 1 nìyẹn ẹ dákun ẹ jẹ́ ká dì mú nínú òfin mìíràn tí mo fẹ́ ká mọ̀ òun náà ni power 0 kí ló òfin power 0 òun náà ni pé ní number raised to power 0 1 ni ó mọ̀ fún wa ń ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ gbogbo nọ́mbà pátá àyàfi 0 tó bá raised to power 0 1 ni ó mọ̀ fún wa bó ló ṣe rí màá ṣàlàyé ìdí tí ó fi lè jẹ́ 0 yìí náà sáàmọ̀dí ọ̀yà ẹ jẹ́ sọ pé ẹ rí pé tí n bá ní a divided by a so tí yé mi báwọn a divided by a kí ni ó mọ̀ fún mi a divided by a ó mọ̀ fún mi ní 1 so tí yé wa báwọn tàbí ẹ dákun kí n tó lọ síbí báyìí kí n fi lè mọ ká fi lè mọ àlàyé bó ṣe jẹ́ raised power bó ṣe jẹ́ 1 yẹn ẹ jẹ́ kó òfin mi màá padà ṣàlàyé nsàlẹ̀ ẹ dákun mo fẹ́ kásá ẹ ṣáàjà gbọ́ ná pé kí ni o any number raised to power 0 1 ni ó mọ̀ fún wa àyàfòdo ìdí tí òfin ní jòdò ni pé wọ́n máa sọ pé tí 0 bá raised to power 0 indeterminate ni ó mọ̀ fún wa nínú ìṣirò ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kan bí báyìí o nínú ìṣirò tó bá jẹ́ wípé answer is iye méjì máa ń wà nínú tó yẹ kó jẹ́ answer kan a máa ń sọ pé indeterminate ni ó jẹ́ bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ a ní 0 raised to power 0 ajá sí pé nǹkan kan la lè ṣe kí ni ọ̀nà méjì la lè gbà túmọ̀ rẹ̀ 0 raised to power 0 lè jẹ́ 1 pẹ̀lú òfin wo pẹ̀lú òfin power 0 ẹ má gbàgbé òfin yẹn náà ni pé gbogbo nọ́mbà tó bá ti raised to power 0 kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní 1 ẹ dákun sí wa báwọn gbogbo nọ́mbà tó bá ti raised to power 0 yóò mọ̀ sí kí ni yóò mọ̀ fún wa ní 1 0 raised to power 0 náà lè túmọ̀ jẹ́ 0 torí mo mọ̀ pé 0 raised to power n ṣe pé túmọ̀ 0 raised to power n náà ni pé kí 0 ọmọ multiply ara rẹ̀ lọ́nà 0 so tí a bá ta kí 0 ọmọ multiply ara rẹ̀ lọ́nà n pé 0 times 0 times 0 times 0 ẹ mọ̀ pé 0 disaster ni ẹni títí ẹ ti jóná kó náà mọ́ ti wà ní so tẹ́ ẹ bá multiply 0 pẹ̀lú ara rẹ̀ iye ìgbà tẹ́ ẹ bá rí kẹ́ máa multiply pẹ̀lú ara rẹ̀ 0 ni ó mọ̀ fún wa àjọ pé 0 raised to power 0 ó lè jẹ́ 1 ó dẹ̀ sì tún lè jẹ́ 0 torí pé awuyewuye ti wà ń bẹ̀ wọn ajá sí pé a máa ṣe pé ni a máa sọ pé indeterminate torí ẹ̀ ló fi jẹ́ pé nínú àwọn ìwé mìíràn wọ́n fi máa sọ pé kí ni wọ́n máa ń ṣàdáyanrí pé kí ni tá bá ní nọ́mbà kan raised to power 0 yóò mọ̀ jẹ́ 1 tó tọ́ ṣùgbọ́n yóò gbúdọ̀ jẹ́ 0 ẹ dákun sá gbọ́ àlàyé yẹn yé ọ̀dà tẹ́lẹ̀ yẹn bá ti wá yé wa tá dẹ̀ gbọ́ yé dáadáa bó wà ní